Báyọ̀ Adélábù ó ti lọ gba fọ́ọ̀mù ó ti lọ gba interest form ó ti lọ gba nomination form. Báyọ̀ Adélábù ó ti lọ gba fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú APC láti dupò gómìnà lọ́dún 2027. ẹ̀yin náà sáà mọ owó yẹ. Ìgbà tí Funny Thinker rìlíìsì fídíò yẹn ó go viral, àwọn èèyàn rí, àwọn èèyàn gbọ́, kódà ó dé àrọ́wọ́tó Alhaji Oríyọmí Hamzat. Alhaji Oríyọmí Hamzat bá jáde, bàbá ní ó tó gẹ́, àwọn ò lè dákẹ́ kú, àwọn ò lè fọwọ́ lẹ́rán mọ́, àwọn ò lè wòran mọ́ lórí. Ni a tún gbọ́ pé gómìnà Olúwaṣèyí Mákindé ó gbàlejò Peter Obi àtàwọn kan tí wọ́n ṣèpàdé papọ̀. Ohun yìí kan náà làwọn èèyàn ń wò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ní ó fa olùdíje sí ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP kalẹ̀. Ṣùgbọ́n tí àwọn kan wá ń padà èmi ò tíì gbọ́ o wípé Sẹ́nitọ̀ Sharafadeen Ali ó ti gba fọ́ọ̀mù. Tó bá jẹ́ pé ìbà Elédùmarè, ọba tó lágbára lórí tí ò lágbára nínú ayé, ọba lánàá, ọba lénìí, ọba lọ́jọ́ gbogbo, àrí ìró àlá, ọba agbèjà kẹrù bòníjà, ọba tó dá sánmà, tó dá ilẹ̀, tó wá sun ribiribi nínú ayé, ọba tó lágbára láyé tó tún lágbára lọ́run. Kábíyèsí rẹ o, ọba Elédùmarè. Mo sì bá àwọn àgbààgbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tọ́ba Elédùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo sì bá yín ẹjọ́ ojú mẹ́sẹ̀ o. Mo sì bá àwọn àfáà, mo sì bá àwọn wòlíì, mo sì bá àwọn tí wọ́n mọ ojú ewé àtegbò. Mo sì bá yín o, ẹjọ́ ojú mẹ́sẹ̀. Lórí ètò yìí, ètò wa tá a pè ní ọ̀rọ̀ ìlú náà la wà. Ètò ọ̀rọ̀ ìlú lórí ìkànnì yín, ìkànnì wa Otasánsán rédíò TV, ìkànnì tí ó jẹ́ pé káàkiri àgbáláyé ni wọ́n ti ń gbọ́. Wọ́n ń gbọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ń gbọ́ wa, wọ́n ń wò wá káàkiri àgbáláyé. Eléyìí náà la fi máa kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa látọjọ́ pípẹ́ wá, àtẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, àtẹ̀yin tí ẹ tún darapọ̀ mọ́ wa. Ẹ ṣé o, a dúpẹ́, àmọrírì yín. Ẹ̀yin torílẹ̀‐èdè Nàìjíríà àti ẹ̀yin ti diaspora, gbogbo yín la kí, àmọrírì yín. A fi kíkí tí yín, a fi bẹ̀rẹ̀ ètò yìí, ètò wa ọ̀rọ̀ ìlú. Síbẹ̀ tí mo tá a máa ń gbé yẹ̀wò, ẹ ti mọ tá a máa ń ṣe lórí ètò ọ̀rọ̀ ìlú. Lórí ètò ọ̀rọ̀ ìlú la ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ń lọ, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú àti ìlọsíwájú ìlú ni la máa ń gbé yẹ̀wò. Nípa òṣèlú, nípa ọrọ̀ ajé, nípa ètò ìṣúná, nípa ètò okòwò, nípa ètò ẹ̀kọ́, nípa ètò ìlera, nípa ètò ààbò, nípa ìdàgbàsókè ìlú, nípa ìṣèjọba àti òṣèlú gan-an ni la máa ń gbé yẹ̀wò lórí ètò. Kí wá ní kókó tá a fẹ́ gbé yẹ̀wò lónìí? Kí la mú wá gan-an tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Màá dé ìpínlẹ̀ Ọ̀yọ́, màá dé ìpínlẹ̀ Ọ̀ṣun, kódà màá tún dé ìpínlẹ̀ Èkó, Lagos State, màá dé ìpínlẹ̀ Ògùn. Kí la gbọ́, kí la rí, kí ni nǹkan tó ń lọ? Tá a bá wọnú ètò lọ, a máa tú palẹ̀ tí a sì máa yànnàná rẹ̀ lọ́kọ̀ọ̀kan àtèjèèjì. Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi, MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí. Èmi nìnajú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí o, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Nílùú bàbá mi, kábíyèsí ọba Láílúà
ọba Taofeek Iyèọlá Àkàndé Mọ́rẹ́nigbádé Oyèbọ́ádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀kùyí. Bàbá mo sì kábíyèsí o, gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ ò ní mọ̀nira, ẹ ò ní jẹ̀korò lórí ọmọ, lórí aya, lórí ẹbí àti lórí ara yín àti lórí ìlú tẹ́ ń ṣàkóso. Ọgbọ́n, ìmọ̀ àti òye téèyàn fi ń ṣàkóso ìlú tìlú fi ń rojú tìlú fi ń ráàyè, ọba Elédùmarè yóò bá mi jogún ẹ̀ fún yín o. Èyí tó ti fún yín kò ní nù yín. Ọgbọ́n, ìmọ̀ àtòye, ọlá, owó, ọrọ̀, àlàáfíà wọn ò ní fi yín sílẹ̀ lágbára dẹ́dà láṣẹ Èdùmàrè. Ẹ máa lọ re o, ẹ máa bọ̀ re. Àwọn àgbàlagbà wọn ní ìkọ́ kìí kọ́ bálá, ìtàkùn kítàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu fínníládìẹ tó kù ẹ̀ má bọ̀. Ẹ máa lọ re o, ẹ máa bọ̀ re. Wọ́n tẹ̀síwájú wọn ní abẹ́rẹ́ ọlọ́kọ́nà òkú tó dí. Àwọn agbénipa wọn ò ní ráyè dọ́dọ̀ yín o. Àwọn agbénigbowó wọn ò ní ráyè dọ́dọ̀ yín lágbára àdẹ́dà. Ọkọ̀ yín ò ní forí sọgi, ọkọ̀ yín ò ní forí sọ̀pẹ̀. Ẹ máa lọ re o, ẹ máa bọ̀ re lágbára àdẹ́dà. Gẹ́gẹ́ bí ohun tí a máa ń ṣe lórí ètò àti ohun tá a tún mú wá lónìí gangan, ẹ rí i pé a máa ń gbàlejò lórí ètò yìí. Ó ṣeé ṣe kí àlejò wa kí wọ́n bá wa lórí ètò, ọ̀nà wọn jìn. Tán bá wa, ẹ gbọ́ wọn tí a jọ fọ̀rọ̀ wérọ̀ lórí àwọn nǹkan kankan. Tí wọn ò bá sì bá wa kí ètò tó tẹnubodò, á ṣe léyìí tí ó wà ńlẹ̀. Nípínlẹ̀ ẹjín kọ́kọ́ mú nípínlẹ̀ Èkó, Lagos State, nínú ẹgbẹ́ òṣèlú APC, gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́, Lagos State Governor Babájídé Sanwó-Olú, agbọ́ arí tí ó nawọ́ Hamsat gẹ́gẹ́ bí olùdíje tí òun fọwọ́ sí, tóun fọwọ́ rẹ̀ sọ̀yà sí ipò gómìnà ní ọdún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó, Lagos State. Àkọ́kọ́ nìyẹn. Ní ìpínlẹ̀ Ògùn State, àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC, àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀, àwọn tí ẹnu wọn tọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn, léyìí tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó léwájú wọn nínú ìpàdé kan tí wọ́n ṣe. Wọ́n nawọ́ Sẹ́nitọ̀ Yayi, wọ́n nawọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí consensus candidate nínú ẹgbẹ́ òṣèlú APC láti dupò ààrẹ lọ́dún 2027. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ẹni tí í ṣe ọmọbìnrin olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àgbà kan, Ìyábọ̀ Ọbásanjọ́, òun náà ti kọ́kọ́ fi èròǹgbà hàn. Ó ṣe rédíò tọ̀, ó ti ń ṣe àwọn iṣẹ́ abẹ́nú kọ̀ọ̀kan àti àwọn iṣẹ́ tó hàn, léyìí tí èmi gan rí, tèmi gan gbọ́ wípé àlọ́ òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ní ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ó ṣe interview lóríṣiríṣi, ó ṣe consultations kó tó wá di wípé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC kọ̀ọ̀kan wọ́n nawọ́ Sẹ́nitọ̀ Yayi wípé òun ni yóò jẹ́
olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC tí ẹgbẹ́ fọwọ́ sí tí ò ní ní alátakò. Nínú lásìkò ìpàdé tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan ṣe tí wọ́n ti nawọ́ sẹ́nitọ́ Yayi sókè, sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn tí í ṣe sẹ́nitọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó náà ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn, ọ̀rọ̀ jẹyọ lórí rẹ̀. Kí lọ̀rọ̀ tó jẹyọ? Tá a bá wọnú ètò lọ á máa mọ̀ ọ́n. Kò di méjì, ìyẹn ní ti ìpínlẹ̀ Ògùn. Nípínlẹ̀ Ọ̀yọ́, nínú ẹgbẹ́ òṣèlú APC, ẹni tí í ṣe olóyè àgbà ní ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí, àgbáòye nílẹ̀ Ìbàdàn, sẹ́nitọ́ Sàràfàdíìnì Àlí, òun náà jáde, ó ní àníṣe mo fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027, mo fẹ́ jáde. Ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ kó tó di pé ó kọ̀wé fipò lẹ̀, Adébáyọ̀ Adélábù, tó jẹ́ ọmọ àgbà òṣèlú ilẹ̀ Ìbàdàn nígbà kan tó ti dolóògbé, Adélábù Pẹ̀nkẹlẹ́mẹ́s, mínísítà fún ọmọ rẹ̀ tí í ṣe Báyọ̀ Adélábù, tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ohun àmúṣagbára kó tó di pé ó resign. Òun náà jáde pé àlóun fẹ́ ṣe gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú kó tó di wípé mínísítà, ex-minister àbí former minister ni Báyọ̀ Adélábù, kó tó di pé kọ̀wé fipò lẹ̀ pé ààrẹ ó tó gẹ́, èyí tí mo ṣe tó, mi ò ṣe mínísítà mọ́, mo fẹ́ lọ dupò gómìnà nípínlẹ̀ mi. Kó tó di pé kọ̀wé fipò lẹ̀, Báyọ̀ Adélábù àkọ́kọ́ ti ń gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan wípé sẹ́nitọ́ Sàràfàdíìnì Àlí ni consensus candidate tí ẹgbẹ́ fẹ́ fà kalẹ̀. Kódà a lè má mẹ́nubà, à ń gbọ́ pé kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà, àwọn ni sẹ́nitọ́ Sàràfàdíìnì Àlí wọ́n súnmọ́, kódà wọ́n ń ṣe gbígbà pé sẹ́nitọ́ Sàràfàdíìnì Àlí ni wọ́n fẹ́ kó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ yẹn kó tó di wípé ìròyìn jáde, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ẹ̀sùn kan kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà, pé bàbá fẹ́ máa ṣòṣèlú, wọ́n fẹ́ gbé òṣèlú orí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, kó tó di pé àwọn èèyàn kọ̀ọ̀kan jáde láti ṣe kíni o, láti jáde sọ̀rọ̀ wípé ọ̀tọ̀ lòṣèlú, ọ̀tọ̀ nípò ọba. Lóòótọ́ olóṣèlú ni kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ká tó gorí àpèrè, ṣùgbọ́n ìgbà tí bàbá ti gorí àpèrè, ó yẹ kí bàbá ó jìnnà sí òṣèlú. Tán bá kàn tiẹ̀ mọ́ ṣẹ́, wọn ò gbọdọ̀ gbé dórí àpèrè, àti pé kí ni bàbá tó ń fẹ́ gan lẹ́yìn ọba, ipò wo ló tún fẹ́ tó mọ́? Kí bàbá ó ṣe kí ni o, kán gbàgbé òṣèlú, kán má gbé òṣèlú wọ ààfin. Àwọn ọ̀rọ̀ jáde ńgbà náà kó tó wá di pé a tún padà rí pé sẹ́nitọ́ àbí mínísítà, ex-minister
former minister Báyọ̀ Adélábù ó resign. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọ ìlú Ìbàdàn, gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́, lọ́jọ́ tí Báyọ̀ Adélábù ọjọ́ kejì tó resign fóun ò ṣe mínísítà mú, fóun fẹ́ lọ contest lẹ́gbẹ́ òṣèlú APC fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ kejì tó resign ló dé sílùú Ìbàdàn. Ìyàlẹ́nu ló já fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàtà wá tá ń rí àwọn èrò tó pọ̀ rẹ́bẹ́ láì ṣe campaign, láì ṣe declaration, ẹnu pé mínísítà dé ó wọ̀lú Ìbàdàn. Èrò pọ̀ lọ́jọ́ tá à ń sọ yìí tí wọ́n lọ pàdé Báyọ̀ Adélábù ó káàbọ̀. Àtìgbà yẹn ni tẹ́ńsàn àwọn èèyàn tún ti wá lórí ọ̀rọ̀ òṣèlú ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn báyẹn sẹ́ǹdé. Ìgbà tí ọ̀rọ̀ yẹn táwọn èèyàn ti kí káàbọ̀, inú àwọn èèyàn dùn. Àwọn èèyàn ti wá ń wò pé ta ló fẹ́ jẹ́, ṣé Senator Sarafadeen Ali ní ó jẹ́ ni, ṣé Báyọ̀ Adélábù ní ó jẹ́ ni, ta lẹgbẹ́ fẹ́ mú tí ó jẹ́ flag bearer ẹgbẹ́ òṣèlú APC fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Yóò gba fọ́ọ̀mù kò ní gba fọ́ọ̀mù, ó ń díbọ́n ni kò díbọ́n, ó ń wápò ni kò wápò, ó fẹ́ ta bánà ni kò ta bánà. Báyọ̀ Adélábù ó ti lọ gba fọ́ọ̀mù, ó ti lọ gba interest form, ó ti lọ gba nomination form. Báyọ̀ Adélábù ó ti lọ gba fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú APC láti dupò gómìnà lọ́dún 2027. Ẹ̀yin náà sáà mọ owó ribiribi tán fi gba fọ́ọ̀mù. Èèyàn wá lè máa fi adúrú owó bá ṣeré bí? Túmọ̀ sí pé kì í ṣeré lọ́wọ́ tá a wà yìí. Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹlẹ́mẹ́s ó ti gba fọ́ọ̀mù láti dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí bí mo ṣe ń ṣètò yìí, èmi ò tíì gbọ́ o wípé Senator Sarafadeen Ali ó ti gba fọ́ọ̀mù. Tó bá jẹ́ pé ẹ̀yin náà ti rí, ẹ ti gbọ́ pé ó ti gba fọ́ọ̀mù, ẹ jẹ́ kí n mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ìyẹn ní abala ti bẹ̀yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú APC. Lórí ọ̀rọ̀ Báyọ̀ Adélábù, ọkùnrin kan bẹ tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, funny thinker, tó ń ṣe ìpolongo ìbò fún Báyọ̀ Adélábù Pẹ̀nkẹlẹ́. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ọmọkùnrin yìí ń sọ, funny thinker, ni àwọn èèyàn tí ń bá tààmú ẹ̀, wọ́n ti ń sọ lóríṣiríṣi, wọ́n ti ń fi èrò, àwọn èèyàn ti ń fi èrò hàn lórí ẹ̀. Ó pọ̀ kìí ṣe ọ̀kan kìí ṣe méjì àwọn ọ̀rọ̀ tí arákùnrin funny thinker yẹn máa ń sọ. Ṣùgbọ́n lè tó wá sọ recently yìí tó ti ń sọ bí ẹnà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀. Kódà àti rí àwọn tó ti jáde tí wọ́n ti sọ wípé Alhaji Oríyọmí Hamzat tó náà jẹ́ olùdíje sí ipò gómìnà ní ẹgbẹ́ òṣèlú Accord ni funny thinker ń bá wí. Kí ni ọ̀rọ̀ tí funny thinker sọ tí wọ́n fi ní Alhaji Oríyọmí Hamzat ni funny thinker ń bá wí? Funny thinker ń ṣe àkàwé ọ̀rọ̀ wípé Alhaji Oríyọmí Hamzat táwọn èèyàn ń wò gẹ́gẹ́ bí èèyàn pàtàkì, gẹ́gẹ́ bí èèyàn rere, gẹ́gẹ́ bí ẹni tí ọmọ, wípé ṣé àgbàgbé pé
ẹni yìí ó wà lára àwọn tí wọ́n bá Sheikh Gumi láti north. Sheikh Gumi táwọn èèyàn ti ń rí gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀ fún àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú, wípé Alhaji Oríyọmí Hamzat ó wà lára àwọn tí wọ́n bá Gumi ṣèpàdé nígbà tí Gumi wá sílùú Ìbàdàn. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n mú ìkéde tí a ní kí n mú wá fún yín, léyìí tí Honourable Prince Wasiu Oyelami tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n rán wa. Ẹ jẹ́ àjíṣẹ́ tí wọ́n rán wa, tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí. À ń bọ̀ láti di gómìnà ní ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2026 tá a wà yìí. Ẹ já lọ kájọ gbọ́ kájọ wò ká tó tẹ̀síwájú. Ẹ̀gbọ́n náà ẹ̀yin ènìyàn rẹ̀, ta ló lè mú ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀síwájú gòkè àgbà fún ọdún mẹ́rin míì táwọn wò lọ́ọ̀kan yìí? Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ ní o. Ta ló mọ nǹkan táwọn ènìyàn ń fẹ́ láti gbáyé gbádùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ ní o. Oníwà tútù màmá ni o, à ń bọ̀. Ẹ̀yin wá ẹ ò gbọ́ bí. A nílò aṣíwájú tó mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ lóní gbogbo wọ̀nyí o. Òun ló tọ́ ká dìbò fún ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 kó de gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Torí ẹ̀mí ìgbáyégbádùn aráàlú jẹ́ lógún òṣèlú bíi ti aṣíwájú Oyèbámijí à ń bọ̀. Tó ṣe márààlú pẹ́kípẹ́kí tó mọ gbogbo kọ̀rọ̀kọ́ ń dùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun la fẹ́ lọ́dún 2026. Ẹ̀mí pínrin láàrin tí ń bẹ lọ́kàn aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí à ń bọ̀. Ló fi yẹ lóyè láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsìyẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù wọ́wọ́ All Progressives Congress APC. Àmú Oyèbámijí ti lómi inú tẹ́lẹ̀. Kódà àti ń bò mọ́nú omi àmú ẹ̀. Kó tó dòní ló fi tọ́kítọ̀mọdé tàgbàtà kọta bógbárùkù tí okòó rere tí aṣíwájú Oyèbámijí gbé dání. Kò ní kárí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀ṣun. Honourable Prince Oyelami alága ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan South LCDA ló ṣagbátẹrù ìpolongo yìí. APC Progress. Ẹ káàbọ̀ padà. Ó nà lẹ́yìn náà ti gbọ́ yẹn, ẹni tó ṣe nígbọ̀wọ́ ìkéde yẹn ni Honourable Prince Wasiu Oyelami tí ṣe alága ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan South LCDA nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Muyideen Bọ́lá Oyèbámijí láti di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 tá a wà yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, àǹfààní wà fẹ́yìn náà láti mú ìkéde ìpolówó iléeṣẹ́ àti okòwò yín, iléeṣẹ́ yín, láti mú wá sórí ìkànnì yìí. Ọ̀rọ̀ ló la pè é. Á bá yín fọn rere ntẹ́ ń tà ntẹ́ ń ṣe nílé iṣẹ́ yín. Ó sì jẹ́ kéde kan lẹ fẹ́ lò lórí ètò yìí. Àyè wà o, àǹfààní wà láti jẹ́ pé kí a bá yín lò ó, ká bá yín polówó fọn rere iléeṣẹ́ àti okòwò yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ìkànnì yìí ó ní 07063 291779 07063 291779 07063 291779. Tààràtà òní ọjà sọ́dọ̀ wa. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀. Concept tó bá ntẹ́ ẹ ń ṣe, ọjà tẹ́ ń tà, ntẹ́ ẹ̀yàn láàyò, concept tó bá bá mu òun náà lálò fún yín, tí ẹ̀yin náà ó sì dúpẹ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń dúpẹ́, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa bí wọ́n ṣe ń dúpẹ́. Ìgbà tí Funny Thinker rìlíìsì fídíò yẹn, ó go viral, àwọn èèyàn rí, àwọn èèyàn gbọ́. Kódà ó dé àrọ́wọ́tó Alhaji Oríyọmí Hamzat. Alhaji Oríyọmí Hamzat bá jáde, bàbá ni ó tó gẹ́, àwọn ò lè dákẹ́ kú, àwọn ò lè fọwọ́ lẹ́rán mọ́, àwọn ò lè wòran mọ́ lórí ọ̀rọ̀ Funny Thinker. Pé etí nǹkan tó ń sọ ó ti ń kọjá táwọn lè fọwọ́ lẹ́rán, táwọn kàn lè máa wòran. Àwọn ò sọ gbọ́ àwọn nǹkan yòókù tó ti ṣe sẹ́yìn, tó ti sọ sẹ́yìn.
ṣùgbọ́n eléyìí tó sọ yìí kí Funny Thinker kó mú ẹ̀rí rẹ̀ wá, kó mú ẹ̀rí àrídájú pé n tó sọ yẹn o, pé òun ṣèpàdé pọ̀ pẹ̀lú Gumi nílùú Ìbàdàn, pé kó mú jáde, kó mú ẹ̀rí wá pé ó ṣeéṣe gan kọ́rọ̀ ó dọ̀rọ̀ kóòtù, kọ́rọ̀ dọ̀rọ̀ ilé ẹjọ́ gẹ́gẹ́ bí tuntun tó ń lọ. Àwọn èèyàn comment, àwọn èèyàn fi èrò àti ìwòye tiwọn gbogbo ẹ̀ láti mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wò ó, inú mi ó dùn kẹ́ lọ wò kẹ́ lọ gbọ́. Ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ta lẹgbẹ́ òṣèlú PDP fẹ́ fà kalẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Dòní bí mo ṣe ń ṣètò yìí kò tí ì sí ẹni tó lè sọ. Èmi ọkàn tiẹ̀ tí ì gbọ́ pé nìkankan ti gba fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n a ti ń ráwọn èèyàn tí wọ́n ń fìfẹ́ hàn. Mo gbọ́ recently wípé ẹni tóun náà ti fìgbà kan rí jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan, Bàbá Arápájà, tóun náà tó jẹ́ abẹnugan ọ̀kan gbòógì tó lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́, Arápájà, òun náà ti ń gbèrò láti di gómìnà, láti dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP. À ń gbọ́ pé odidi ọmọ òun náà ń fìfẹ́ hàn. À ń gbọ́ pé abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ Débọ̀ Ògúndòyìn òun náà ń fìfẹ́ hàn, àtàwọn míì. Ẹ gbọ́, ta ló fẹ́ jẹ́? Ṣé gbogbo wọn ní yóò gba fọ́ọ̀mù? Ta lẹgbẹ́ ó fà kalẹ̀? Àwọn èèyàn ní kò sí àní tàbí ṣùgbọ́n ọwọ́ gómìnà Olúwaṣèyí Mákindé ní ẹni tí ó di gómìnà, ní ẹni tí ó dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP ó ti wá, pé tí gómìnà Olúwaṣèyí Mákindé bá fà kalẹ̀ ni. Gómìnà tí wọ́n rí bíi bàbá òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, kódà àwọn kan ti ń rí gẹ́gẹ́ bíi bàbá nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà la tún wá ń padà gbọ́ pé ó ń ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn abẹnugan àgbà òṣèlú míì, àgbà nínú ẹgbẹ́ òṣèlú míì lórílẹ̀‐èdè Nàìjíríà. Òní ọjọ́ sánà ni àbóní, òní a tún gbọ́ pé gómìnà Olúwaṣèyí Mákindé ó gbàlejò Peter Obi àtàwọn kan tí wọ́n ṣèpàdé papọ̀. Ohun yìí kan náà làwọn èèyàn ń wò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé òun ni ó fẹ́ gbé òṣèlú, ẹni ó fa olùdíje sí ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP kalẹ̀. Ṣùgbọ́n tí àwọn kan wá ń padà ń wò ní wípé ó ṣeéṣe kó má jẹ́ pé platform PDP òun ni ẹni tí Olúwaṣèyí Mákindé bá fà kalẹ̀ ó ti jáde, pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tí wọ́n ń padà rí tí gómìnà Olúwaṣèyí Mákindé ń padà ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan míì lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo ló ṣe fẹ́ jẹ́? Àwọn nǹkan yìí òun náà ni mo fẹ́ kí ẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí rẹ̀. Nípínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́, báwo ló ṣe fẹ́ jẹ́? Ta ni ó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́? Ta ni ó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́? Ẹ jẹ́ kí n mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀